ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa ètò ǹjẹ́ o ti gbọ́. Èmi nìkan kọ́ mo wà nílé agodo lónìí, èmi àti ọlọ́pàá àsọnu. Ẹ bá ń kí àwọn aráalé lóní belenjo. Ẹ̀yin aráalé a kí yín o, a tún ti dé sí yín lọ́rùn lórí ètò ǹjẹ́ ẹ ti gbọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́ lọ́pàá tí yín bẹ̀ wọ́n. Ẹ tí ì gbọ́ ìbí náà lẹ́ẹ̀ ti gbọ́. Tó ẹ jẹ́ sáré mu lágbọ́n tọ̀dọ̀ tèmi ń bì. Ǹjẹ́ o ti gbọ́ Pé kí ni? pé gbẹgẹdẹ mà gbiná lánàá òde yìí Níbo tún nù? nípínlẹ̀ Kwara mà ní. Ìpínlẹ̀ Kwara. Àwọn agbésùmọ̀mí, àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni, wọ́n mà ya bo agbègbè ibìkan. Àwọn báńdíìtì kọ́ nù. Bẹ́ẹ̀ ni nípínlẹ̀ Kwara lánàá òde yìí, kódà àwọn 176 èèyàn ni wọ́n pàdánù tí wọ́n sì fẹ̀mí wọn ṣòfò. Ni wọ́n rán lọ́rùn ọ̀run àrèmọ́bọ̀. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run ó gbà wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Àbá mi. Ṣé bá ṣe mọ balọ̀ náà rèé? Ó ní agbára. Ó lágbára. Ó mà wà lágbára o. Ẹ̀yin aráalé, ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ jẹ́ ń já yín sí. Ó yẹ já wa sí, ẹ já wa sí. Òṣèré ohun tíátà ni tá a mọ̀, Santi Ajara. Àǹtí Ajara. Wọ́n mọ̀ polongo kú rẹ̀ láàárọ̀ yìí. Káì. Ojú Ọlọ́run pè nù. Ojú Ọlọ́run pè kódà ẹ̀bùrà ń wọlé báyìí ó lẹ ìkuru àti Ajara sì gbà tẹ́rìn-tẹ́rìn wọ́n sì lọ mú mi sí lọ́rùn kọ́lọ́run ṣàánú. Kọ́lọ́run bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀. Bá mi. Ǹjẹ́ o ti gbọ́ Pé kí ni o? pé wòlíì tó jáde lọ́jọ́ sí tó rìnà sí pẹ́là pé yóò lásídẹ̀ǹtì ó tún ti jáde o ẹ̀yin èèyàn. Ọlọ́run má jẹ́ kí nǹkan kan ṣẹ̀mí pẹ́là ni o. Bá mi. Bá mi. A gbé yín débẹ̀ lónìí. Tí mo tún nìkan bì náà. Já wo. Ó yẹ ń jẹ́ kí gbogbo ara ní o gbọ́. Já wá sí. Ọ̀rọ̀ Mohbad tamọ̀ tí ń fà láti bí ọdún díẹ̀ sẹ́yìn mà ní. Mohbad. Bẹ́ẹ̀ ni o. Mo rò pọ́rọ̀ tiẹ̀ ti kúre gbé egbò ni. Mo mọ̀ kú o. Kódà àwọn kóòtù nínú ilé ẹjọ́ wọ́n ti ní kí àwọn ìyàwó Mohbad àti bàbá Mohbad wọ́n lọ wá ilé ìwòsàn mẹ́fà. Ilé ìwòsàn mẹ́fà tán. Bẹ́ẹ̀ ni o. Kí ni ṣó fẹ́ gbé Mohbad lọ́bẹ̀ ni? Kò yé mi. Kí bàbá Mohbad wá mẹ́ta, kí Wùmí náà. Kóun náà wá mẹ́ta, kí ni wọ́n fẹ́ lọ sí. Ẹ wo ilé èèyàn, ẹ gbọ́ dáadáa ń bì. Ẹ gbọ́ wìrìwìrì. Ẹ wò ó, ẹ̀yin èèyàn mi kó tó di pé a gbé yín débẹ̀ torí pé kí ni abayín gbé wá lónìí ni lóní ràbájì gan. Àti ní rẹ̀gẹ̀dẹ̀ fín. Ní rẹ̀gẹ̀dẹ̀ fín, ó ṣeun. ń gbóná fẹ́lifẹ́lifẹ́li ní. Ẹ súnmọ́ bí kẹ́ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀. Nǹkan yẹn ọ̀kan tí mo fẹ́ kẹ́ ṣe fún wa ni pé kẹ́ máa bá wa pín káàkiri. Lógún lọ́gbọ̀n. Ẹ jẹ́ kó kára lé kó kára òkú. Kó dẹ́sẹ̀ kùkú, ẹ máa bó síasíá, ẹ máa bó kárakára. Ṣáájú àkókò yìí ńkọ́, ẹ já sáré dójú ọjà náà, à ń bọ̀. Ẹ má yí kó rẹ̀ o. Ǹjẹ́ o ti gbọ́? Tested and trusted kí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ Capable tẹ́ bá ń gbọ́ ikú kí n pa kíre àrùn kì í ṣe kínu àwa méjèèjì la pàdé pẹ̀lú Capable tajà akílà ń gbó akílà ọdẹ òjìyàn kan bá mi pé kíre wọn lọmọkùnrin tí ò bá lè tẹ àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n Capable ni o ṣẹ̀kan sùn 1 minute man 2 minute man kò sí yẹn mọ́ Capable lè tí a fi ewé àti egbò ṣe Capable anáyàn pa ẹ̀rọ àbá obìnrin yẹn kò dẹ̀ sí side effect kankan ewé àti egbò la fi ṣe. Capable by the way ó yà kó di Capable gbà kan jẹ́. Èwo ni ká ṣe kan kó dẹnu kọlẹ̀ ká má lè jìn dáadáa kóbìnrin kígbe lábẹ́ ẹni ká má ti gùnkè ká ti dà ọ̀nà àbáyọ ti dé o Capable natural herbal remedy ló lè ṣe gbẹlura kó o dẹṣin gbẹmú kóbìnrin ó máa bẹ̀ kó ti tó tún wá tán síbẹ̀ o ìwọ tààtọ̀ ẹ ò lè dọmọ ìyẹn low sperm count ìwọ tó ní erectile dysfunction kó o bẹ̀rẹ̀ kó má lè nàró Capable natural herbal remedy ló kápá ẹ̀ Capable natural herbal remedy jẹ́ oògùn tá a fi ewé àtegbò ṣe tí a ṣe àkójọ ẹ̀ níbi tó mọ́ tónítóní àwọn tó mọ̀ nípa ewé àtegbò ló pákéjì ẹ̀ ó yá pé nọ́mbà yìí láti họ́dà Capable natural herbal remedy tiẹ̀ 0906-866-4147 lẹ́ẹ̀kan sí 0906-866-4147 ó yá gbé Capable lura kẹ́ni ẹlẹ́ni má bàa gbàṣẹ ẹ ṣe Capable natural herbal remedy ló lè mú ẹ Capable. Ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa ǹjẹ́ ẹ ti gbọ́ Pé kí ni o? pé àwọn báńdíìtì lánàá òde yìí wọ́n balẹ̀ jẹ́ wọ́n bọ̀nà jẹ́ o kódà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ṣòfò dànù lánàá òde yìí nípínlẹ̀ Kwara kọ́nà ọba Èdùmàrè kó máa ṣàánú wa tó lọ́ba tó níjòyè làwọn agbésùnmọ̀mí sì ń pa àwọn èèyàn báyìí. nípakúpa àfi bẹ́ẹ̀ ni pé kò ságbófinró nínú ìlú mọ́. ṣùgbọ́n tiẹ̀ ni wọ́n ti yan adarí tuntun fáwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà. àbí o kí ni Musa Christopher wá ṣe. àbí wọn nǹkan tiẹ̀ ti bẹ̀rẹ̀ ṣe rárá ni. torí kò tiẹ̀ yé wa báyìí. ó tojú sú ni o ẹ̀yin èèyàn ẹ wò ó lánàá òde yìí ni o ìròyìn ọ̀hún ló gbòde kan nípínlẹ̀ Kwara lọ́hùn-ún ní Wòrò
àti Nuku village. Kódà ìlú méjì báyìí ni ìṣẹ̀lẹ̀ abàmì yìí ló ti ṣẹlẹ̀ lánàá o. Bẹ́ẹ̀ ni níjọba àbílẹ̀ Kiama local government area nípínlẹ̀ Kwara. Àbí wọ́n gba ìyàwó agbésùmọ̀mí bẹ́ẹ̀. Kò kàn tiẹ̀ yé ni o. Wọ́n ní pé àwọn Boko Haram ni wọ́n pè wọ́n o. Àwọn afẹ̀mí ẹni ṣòfò, àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni. Wọ́n ní ṣe ni wọ́n ya bo agbègbè yìí o, pé ni wọ́n yí wọn ká po. Wọ́n ní inú ìlú tá à ń sọ yìí, ìlú ọ̀hún ó kéré, bẹ́ẹ̀ ni ìlú ọ̀hún ò tóbi púpọ̀ rárá bí tí ń wò ó mọ́. Kò sáwọn agbófinró kankan nìlú. Àwọn agbófinró mọ̀ pé nǹkan kan ń lọ lágbọn bẹ̀rù. Ṣó wá yẹ kó wá ṣẹlẹ̀ kí ròrùn bá wà lórílẹ̀‐èdè Nàìjíríà kí agbófinró kankan àbí kí àgọ́ ọlọ́pàá kankan kó mọ̀ wà lágbègbè. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé wọ́n ní nǹkan bí oṣù 5 sí àkókò tá a wà yìí làwọn bandit yẹn ni wọ́n ti kọ lẹ́tà ránṣẹ́ sí agbègbè yẹn pé wọ́n gbàlejò àwọn o. Àdàbà pé kó máa múra di àwọn. n tá à ń sọ wá rí nígbà tí wọ́n ti wá kọ àtẹ̀ránṣẹ́ láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn oṣù 5 sẹ́yìn ṣé kò wá yẹ kí ìjọba tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n ní ìfẹ́ àwọn mẹ̀kúnnù lọ́kàn kò yẹ káwọn agbófinró ti lọ yí bẹ̀ ń ká. àwọn agbófinró lọ bẹ̀ lọ́gán tí wọ́n rí lẹ́tà ọ̀hún ni wọ́n ti sáré ta àwọn ìjọba àwọn ìjọba ìpínlẹ̀ Kwara lólobó wípé kán gbéra ńlẹ̀ báyìí kán tètè máa bọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n deploy àwọn ọmọ ológun sí gbogbo agbègbè yẹn tí wọ́n yí bẹ̀ ká po ni o. Ẹ wò ó àwọn ọmọ ológun yìí wọ́n dira tán ni wọ́n múra. Ọ̀sẹ̀ kìíní kọjá wọn rí nǹkan kan, ọ̀sẹ̀ kejì kọjá wọn mà tún rí nǹkan kan. Nígbà tó dé ọ̀sẹ̀ kẹta tán rí pé àwọn ò rí àwọn agbésùmọ̀mí, àwọn ò rí àwọn báńdíìtì, làwọn ọmọ ológun wa náà bá gbọ́n paná gbọ̀nsẹ̀ bí ogun wọn ṣe kú ònu. Ọkàn gbogbo àwọn aráàlú náà ọkàn wọn ti balẹ̀ pé àwọn ọmọ ológun ti wá sáámí, wọ́n ti wọnú igbó lọ, wọ́n ti wo gbogbo kọ̀rọ̀kọ́ndú, wọn ò rí nǹkan kan, wọ́n sì ti padà lọ síbi tí àwọn ti wá láì mọ̀ wípé àwọn atiláwí ń rẹkẹ wọn ni o. Wọ́n ní bí kulí ò pa ni. Ìdí ò lè pa ni. Wọ́n sì ní kòkòrò tí ń jẹ́fọ́. Ìdí ẹ̀fọ́ ló wà. Ṣé kò wá yẹ káwọn ìjọba mọ̀ pé ẹnìkan bẹ́ẹ̀ ò ti ń ṣe àlàmí. Tí ń ṣaṣẹ́ lábẹ́lẹ̀. Báwo agbésùnfẹ́ mọ́ ìtì ìwá o. Ìfura ló wà gbẹ́ wọn fura ni. Àgbà tí ò fura ńkọ́. Ẹ wò ó ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí ní agbára lánàá òde yìí tó jẹ́ pé wọ́n ní wákàtí 7 gbáko báyìí làwọn atiláwí ni wọ́n fi sọsẹ́ tí ò sì ságbófinró kankan tó wá sí agbègbè bẹ̀ yẹn láti wá dòòlà ẹ̀mí wọn. Ẹ wò ó gómìnà wọn jáde o, ó jáde lálẹ́ àná níbi ìpàdé kan tó lọ níbi tó ti lọ sáámí sí Wòrò àti Nuku village nípínlẹ̀ Kwara lọ́hùn. Èyí ò gómìnà Abdulrazak Abdulrahman tó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ Kwara. Wọ́n ní pé àwọn extremists kan ní o páwọn bandit tó sọ sẹ́ńbẹ̀ yẹn lánàá ó tún yàtọ̀ sáwọn bandit títí ń sọ sẹ́bọ̀ láti jọ yìí. Ẹ̀dùn náà àwọn agbésùmọ̀mí mélòó wà gan ní bá Nàìjíríà fìrà báyìí. Kò kàn tiẹ̀ yé wa mọ́. Agbára àwọn agbésùmọ̀mí yìí ó ti pọ̀ débi pé ipá àwọn ọmọ ológun Nàìjíríà ò lè ká wọn mọ́. Bá ń jẹ wọn lówó ni. Kò kàn tiẹ̀ yé wa o kọ́lọ́ ọba Èdùmàrè kó máa ṣàlàbọ̀ ẹ̀ lórí gbogbo wa. Ẹ̀yin ẹ bá comment kẹ́ máa like kẹ́ sì máa bá wa pín fọ́nrán ẹ̀ káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bá ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ẹ wò ó kó tó di pé ẹ̀ka tọ̀dọ̀ sí ní bẹ̀rùn gómìnà wọn gómìnà Abdulrazak Abdulrahman ó ní pé àwọn extremists kan ní o pé ó ní ẹ̀kọ́ kan tí wọ́n fẹ́ gbé wọlé fáwọn mùsùlùmí torí gbogbo agbègbè Wòrò àti Nuku village yìí níjọba àbílẹ̀ Kiama local government area nípínlẹ̀ Kwara wọ́n láwọn mùsùlùmí nìkan ni pé bẹ́ẹ̀ sì ni mùsùlùmí ló dominate gbogbo agbègbè yẹn pátápátá. Wọ́n sì tún lọ ṣọṣẹ́ ń bẹ̀. Wọ́n láwọn extremists yẹn wọ́n ń fún ọ lẹ́kọ̀ọ́ kan táwọn ò sì fẹ́ gbà lọ́wọ́ wọn. Wọ́n láwọn doctrine kan wà tí wọ́n fẹ́ gbé wọlé sáàrin wọn táwọn àlọ́pọ̀ jálẹ̀ pé kò sóhun tó jọ́sẹ̀ Islamic kò kọ́ àwọn onírú nǹkan báyìí. Wọ́n nítorí ìdí èyí torí pé wọ́n gba ẹ̀kọ́ yẹn òun ló wá jẹ́ káwọn agbésùmọ̀mí yìí kí wọ́n gbórí wo agbègbè yẹn. Wọ́n ní wọ́n de ọwọ́ gbogbo wọn sọ́wọ́ ẹ̀yìn báyìí ni o ló kọ ojú ìbọn sí wọn àwọn 176 èèyàn wọ́n fẹ̀mí wọn ṣòfò dànù lánàá òde yìí nípínlẹ̀ Kwara ó gbẹnu tán ó lékè nkà bẹ́ẹ̀ ni ló pàkàṣọ. Kọ́lọ́run bá wa tẹ wọn sáfẹ́fẹ́ rí. Àbá mi àmọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti pa láṣẹ fáwọn ọmọ ológun wípé kí wọ́n gbìnàyà ìyún Army Battalion Operation Savannah Shield wọ́n ní kí wọ́n gbéra ńlẹ̀ kó gbéra pa
kó tètè máa lọ síbi tí ìṣẹ̀lẹ̀ yẹn tó ti ṣẹlẹ̀ kó sì rí dájú pé gbogbo àwọn tó ṣàṣemáṣe yìí wọ́n mú gbogbo wọn balẹ̀ lọ́kọ̀ọ̀kan léjèèjì àmọ́ ṣé nǹkan tó ti bàjẹ́ ò tí ì bàjẹ́. tó ti bàjẹ́ wọ́n ti sọ àwọn ọmọ dáláìní bàbá mọ́ bẹ́ẹ̀ni àwọn ìyá dáláìlọ́kọ Ọlọ́run gbà wá lórílẹ̀‐èdè Nàìjíríà. àbá mi àdàbà ẹyẹlé o ti gbọ́ pé kí ni eléyìí tó lágbára ṣé àwò àwọn ẹgbẹ́ òṣèré onítíátà inú ìbànújẹ́ wọ́n wà báyìí o ṣe ni wọ́n ń sunkún tí wọ́n wa ẹkún mu. Ọlọ́run ọba àǹtí Ajára mọ̀ ni àǹtí Ajára mọ̀ ti lọ àǹtí Ajára mọ̀ ti gbèkú jẹ lọ́wọ́ ẹ̀bọra wọ́n lọ́rùn àrèmábọ̀ àárọ̀ yìí mọ̀ ni wọ́n fi léde kódà ó ti kàn ní káàkiri àwọn ẹ̀rọ ayélujára pátápátá wípé àǹtí Ajára wọ́n mọ̀ ti gba èkuru jẹ lọ́wọ́ ẹ̀bọra o bá a ṣe mọ̀ wípé àǹtí Ajára náà wọ́n ti wà ní ìdùbúlẹ̀ àìsàn ó ṣe díẹ̀ báyìí. a ti ń gbọ́ fèrèfèrè náà bẹ́ẹ̀ ni táwọn èèyàn kan fẹ́ máa dáwó fún Ọlọ́run láì ní nǹkan. kódà gbogbo àwọn ẹgbẹ́ òṣèré onítíátà pátápátá àwọn tó léèkàn tó ní gbogbo ẹ̀ ni wọ́n dìde sí àǹtí Ajára tí wọ́n sì fi sí gbogbo àwọn ẹ̀rọ ayélujára wọn wípé àwọn ti sa ipá wọn o àwọn ti náwó o pé ẹ dákun ẹ̀yin èèyàn ẹ dìde ìrànlọ́wọ́ fún àǹtí Ajára o wọ́n sì fi àkáǹtì nọ́mbà sí i kódà tó bá wo fọ́nrán ìyá àdàbà àánú yìí ó ṣe ọ́ ṣe ni àǹtí Ajára ń jàporó wọn lè dá mi mọ́ ọ́síjì báyìí ni wọ́n fi mí ọ́síjì ni wọ́n fi mí tí wọ́n ń jẹ̀rora lórí bẹ́ẹ̀dì tí wọ́n wà àmọ́ àǹtí Ajára pàpà lọ lálẹ́ àná o. àǹtí Ajára lọ àǹtí Ajára lọ o. gbajúgbajà òṣèré orí ìtàgé. àti ẹ̀ tí ìmọ̀ tó pa wọ́n báyìí àwọn kan ń sọ wọ́n ní àǹtí Ajára lóyún ni kódà ìjẹta ìwọ́n tẹ̀ fi léde wípé àǹtí Ajára bí bẹ́tà tínú àwọn èèyàn sì ń dùn kó bímọ ìbejì bí bẹ́tà tínú àwọn èèyàn sì ń dùn ká tó wá gbọ́ fọ̀ àǹtí Ajára láàárọ̀ yìí ẹ̀yin èèyàn àǹtí Ajára ti kú o Ọlọ́run ó ṣàánú kọ́lọ́run bá wa tẹ̀ wọ́n sí afẹ́fẹ́ rẹ̀ kọ́lọ́run sì mọ́jọ́ jìnnà síra wọn. bá mi àǹtí Ajára ti sì ń ṣe dáadáa ti ń ṣe kébékébé tí wọ́n ń pa àwọn èèyàn lẹ́rìn nínú eré àgbéléwò kódà àwọn ẹgbẹ́ òṣèré ní tíátà ìbànújẹ́ ọ̀rọ̀ báyìí wọ́n wà Ọlọ́run ó ṣàánú. Ọlọ́run bá wa bomi tútù sí wọn lọ́kàn ó sì bá wa tẹ́ àǹtí Ajára sáfẹ́fẹ́ rẹ̀ Ọlọ́run bá wa dẹlẹ̀ fún un. bẹ́ẹ̀ni àmín. lágbọ́n tọ̀dọ̀ tèmi ń bì í ǹjẹ́ o ti gbọ́ pé kí ni o pé wòlíì kan tí máa ń rí iná online Olúmúyìwá Akọgun tó máa ń rìnà sáwọn celebrity káàkiri ó rìnà sí Pẹ́lá o ní November 23rd wípé Pẹ́lá ó lásídẹ̀ǹtì pé ásídẹ̀ǹtì Pẹ́lá ó sì ní yìí pé àtọwọ́dá ni àmọ́ ọmọdá ni bẹ́ẹ̀ sì ni ìran yìí ó wá sí ìmúṣẹ o ní December ló wá sí ìmúṣẹ November ni wòlíì yẹn rìnà ó sì ń sọ báyìí pé ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni Pẹ́lá ó lásídẹ̀ǹtì o ó lélẹ̀ tó ṣẹlẹ̀ ní December yẹn pé késekése ni o torí pé kí ni ó ní bàbá kàsàkàsà ń bọ̀ lọ́nà fún Pẹ́lá ó wá jáde láti wá kí Pẹ́lá ń lọ pé Pẹ́lá tó bá ṣeé ṣe fún ọ ní February tá wà yìí torí December àti February ló pe accident yẹn ìkan ti ṣẹlẹ̀ ní December ó wá ní tẹ́lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní February pé kò ní pa Pẹ́lá o àmọ́ yóò sọdá láàbò ara. ọlọ́mọjà ríru ẹ̀. ó wá ní kí Pẹ́lá kó kíyè sára dáadáa pé tó bá ṣeé ṣe fún un ní gbogbo February tí February yóò fi ré kọjá kó má wá mọ́tò tiẹ̀ ní ó lẹ́lòmíì lè máa wá ó ní àmọ́ òun fún ara rẹ̀ kó má gbìyànjú àti wá mọ́tò torí pé kí ni ó léwu fún un ó léwu fún un. ọ̀rọ̀ rí ẹ̀yin èèyàn ẹ dápẹ́ mọ́ pé fọ́nrán yìí o. lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bò sí àsíá ìjẹ́ ti gbọ́ pé kí ni òun náà ní ìròyìn náà mú wá sétí. bẹ́ẹ̀ni àdàbà ó ṣeun ǹjẹ́ o ti gbọ́ kí ni nǹkan kún ti so o kí ló tún ṣe lórí ọ̀rọ̀ Mohbad mọ̀ ni Mohbad tó ti kú olórin Takasúfèé ṣé kò ti mọ lọ ọdún márùn-ún báyìí sí mẹ́rin àbí mẹ́ta báyìí méjì tí kò wá yẹ kí gbogbo rògbòdìyàn ọ̀hún kò ti kú òǹlẹ̀ ṣé òun ṣe pé àwọn blogger ń fi Mohbad pawó ṣá. kò tiẹ̀ wá yé wa ṣé àwọn blogger nìkan ni bàbá rẹ̀ ń kó àti Wùnmí ṣé kò yẹ kó tiẹ̀ ti pera wọn jòkó kí wọ́n yanjú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan mọ̀ tún ṣẹlẹ̀ kí ló tún ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ Mohbad yìí ṣáwó kódà àwọn ilé ẹjọ́ wọ́n ti sọ fún àwọn mọ̀lẹ́bí Mohbad báyìí o wọ́n ti pe bàbá Mohbad wọ́n sì pe ìyàwó rẹ̀ Wùnmí wípé kí wọ́n lọ wá ilé ìwòsàn mẹ́ta tó dángájíá bẹ́ẹ̀ ni kí bàbá wá mẹ́ta kí Wùnmí náà kó náà wá mẹ́ta kí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ kó di mẹ́fà
wọ́n ní tí wọ́n bá ti rí àwọn ilé ìwòsàn yìí ṣé wọ́n fẹ́ jí Mohbad dìde ni. wọ́n wá máa bọ̀ àkókò mọ̀ bóyá wọ́n fẹ́ jí wọn dìde kò yé wa pé kó máa bọ̀ nílé ẹjọ́ pẹ̀lú ilé ìwòsàn 6 tí wọ́n rí yìí wọ́n wá ní ilé ẹjọ́ àwọn agbófinró àwọn adájọ́ wọ́n wá jókòó wọ́n wá sọ̀rọ̀ lé lórí wípé nínú 6 yìí o àti mú 3 tá a mọ̀ wípé ó dá wa lójú ó dúró ore ibẹ̀ wá ni ó wà ti lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ tí èbú ń pè ní DNA tó mọ̀ pé ọ̀rọ̀ kan bẹ́lẹ̀ tí ń jà rìnrìn lórí pé irọ́ Mohbad ló lọmọ Mohbad kọ́ ohun táwọn ilé ẹjọ́ fẹ́ bá wọn yanjú rẹ̀ wọ́n fẹ́ yiri ẹ̀ wò bóyá Mohbad ló lọmọ lóòótọ́ àbí kì í ṣe ẹ wo ẹ̀yin èèyàn wọ́n lọ ilé ẹjọ́ o wọ́n sì lọ yiri ẹ̀ wò wọ́n lọ wò bóyá irọ́ ni Wùmí ń pa ṣé òní olóyún ló gbé wọlé àbí òní Mohbad ó jọ kásòtọ́ ṣùgbọ́n bàbá Mohbad ò tí ì gbà o wọn ò fẹ́ gbà lẹ́rọ̀ àwọn ilé ẹjọ́ sì ti ní bí wọn ò bá gbà lẹ́rọ̀ wọ́n gbà lélẹ̀ ẹ wo ẹ̀yin èèyàn ẹ pín fọ́nrán yìí ẹ máa bó ṣe àṣẹ o ẹ pín lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ kó kára kí ni èròǹgbà tí lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ darapọ̀ ní abala àrẹ̀wúsí ká bá fi èròǹgbà tí yín síbẹ̀ ẹ máa comment kẹ́ máa like ẹ sì máa bá a pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá a bó ṣe àṣẹ ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bó káàkiri tààràtààrà kó bọ̀lẹ̀ sì kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ọlọ́pàá o bá ń dágbére fáwọn aráalé. tó ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ kó wa jẹ rush torí yín làwa ṣe wà bí ò sí yín kò sí tó jẹ́ àdàbà tẹlifíṣàn ìfẹ́ yín la fi yan fàǹdà àdúpẹ́ lọ́wọ́ yín o ẹ dákun ẹ mọ bá wa pín fọ́nrán ìbẹ̀ ṣe ń bá wa pín ẹ mọ fi rògbà yín hàn ló múnú wá dùn kẹsì mọ bá wa láìkì ẹ̀yin báyìí láàmú rí dé bá àwa báyìí lẹ́ẹ̀mọ̀ wò kẹsì mọ gbọ́ ikú òjijì kò ní pa wá ọlọ́pàá sọ̀nù náà ni ẹ kú ìfẹ́. tó àdàbà ọ̀nà ni à ń sùn gbẹ́ iná ń jó ẹ̀yẹ lè gbéra ńlẹ̀ àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awòlú sọ̀dẹ̀rọ̀ pẹ̀sẹ̀ ìjẹ́ ti gbọ́.